agbọ́kọ̀ ẹ̀yin ni ẹ̀ ń tukọ̀ ìpolongo ìbò Alhaji Atiku Abubakar nípínlẹ̀ Ọ̀yọ́. Bó o ní Atiku Abubakar lọ́lọ́ báyìí pàápàá gbogbo tó tún ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC àwọn náà wọ́n fọmọ oyè lẹ̀ àwọn ìṣe wá sí gúúsù báyìí ẹgbẹ́ tiyín lóṣèlú àríwá yìí ṣé kò ní jẹ́ bí ìjákulẹ̀ àbí ìfàsẹ́yìn fún ẹgbẹ́ yín láti takúnlẹ̀ Yorùbá. àwọn tí wọ́n yẹ tí ẹ ṣe threat rárá torí kò sára àdúgbò fẹ́ ẹgbẹ́ fún rẹ̀. wọn ò fẹ́ gbé òṣèlú APC múra ẹ̀. ará àdúgbò fẹ́ ẹ tó bá lóun fẹ́ ẹgbẹ́ òṣèlú APC ó dàbí pé. ṣùgbọ́n aráàlú náà ló kọ̀yìn sẹ́gbẹ́ yín tẹ́gbẹ́ APC fi bọ́ bẹ́ẹ̀. ó ṣe ṣe kó rí bẹ́ẹ̀ gbà yẹn ṣùgbọ́n tá a bá tọ́lé ọkọ méjì wò á ní mèé tó dùn aráàlú ti tọ́lé ọkọ méjì wò ó ti mọ̀ pé kan dáa jù kan lọ so ó ti mọ̀ pé PDP dáa ju APC lọ àfẹ́ tó bá kàn jókòó sílẹ̀ tó yẹ pé nǹkan kan wà tó bí lífi pé òun jẹ́ ń bẹ̀ tó ṣé gbogbo wọ́gán fúnra ẹ̀ sìn bó ṣe wà ṣé ó fi ó lè sùn kó di ojú méjèèjì ẹ̀ sùn. ẹ̀yin olóṣèlú náà ni ọmọ làbá mẹ́. ló ń gbà tó sọ̀rọ̀ pé ta ló fẹ́ dìbò fún APC. ó sì àfàwọn alátẹnujẹ àwọn ọ̀ka èèyàn tí wọ́n fẹ́ràn lólógún torí pé hílàhílo wọ́n pààyàn lọ́tún wọ́n pààyàn lọ́sì tó bá gbọ́ ní ti Ọ̀wọ̀ sìn ibẹ̀ náà ni wọ́n lọ tí wọ́n tún pa gbogbo àwọn. ṣe pé lẹ́yìn ọdún mẹ́jọ ìjọba Fúlàní gbogbo náà gbogbo orú yẹn ká tún padà sí ìjọba Fúlàní míì bí. ẹnìkan ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń kálukú tẹ́nìkan kan bá sọ̀rọ̀ pé ṣé ká padà sí Yorùbá tẹ́ yàtọ̀ sí Yorùbá tèmi torí pé bọ́ ṣe réèzì wọ́kọ́ náà ṣe réèzì èmi ó ṣe pé ọmọ láàánú lójú àìmí tiẹ̀ wà láàánú gan-an o èmi ni wọ́n á mọ̀ pé mo láàánú torí mo dára mi mọ̀ pé mo láàánú kọ́ wá sọ pé torí bá jọ dúdú nǹkan kan náà ló wà nù wa ó yàtọ̀ síra wọn ṣó ti yẹ ó yàtọ̀ ẹnìkan kú Fúlàní ẹnìkan wàdó àti gbogbo àwa nígbà ní gbogbo ẹni tí ó bá bọ́ sórí president orílẹ̀-èdè Nàìjíríà kó jẹ́ ẹni tọ́lọ́run máa fi fún wa ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ wa lọ́wọ́ tó yẹ pé òun gangan fún rẹ̀ yóò fi wá lọ́kànbalẹ̀ ìfọkànbalẹ̀ ó bá ìlú. ṣé Alhaji Atiku Abubakar ti wá jẹ́ ìtẹ́wọ́gbà gbogbo aráàlú pàápàá àwọn àgbà ẹgbẹ́ yín bí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àtàwọn míì tí wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ púpọ̀. pẹ̀lú ògbó Ọlọ́run ó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́ ó dẹ̀ ti wà ńbẹ̀ tipẹ́ ó dẹ̀ dandan kó wọlé. kódà ká wá báyìí pé adé orí òkín lè fi ń polongo ìbò jẹ́jọba Ṣèyí Mákindé ò ti gé ògbé adé orí òkín báyìí. ọgbọ́n ló fẹ́ dá sí orí ẹ̀ ṣe nítọ́lọ́hún fún rẹ̀ ṣe sílẹ̀ kẹ́dà kan wá lóun fẹ́ bàjẹ́ níbo ló ti ṣe ọ̀rọ̀ kò ṣeé ṣe ìfẹ́ da Ọlọ́run kankan nígbà Ọlọ́run bá ṣe nǹkan tí èèyàn kan lásán tó sọ pé òun fẹ́ ṣe agbára rẹ̀ tí ìta gbò yẹn. ẹ sọ̀rọ̀ nípa pé ìjọba Ṣèyí Mákindé ò tọ́jú àwọn àgbà ẹgbẹ́ kò sì tọ́jú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀yọ́ nínú ìṣàkóso rẹ̀ gangan pàápàá ojú ò lè fi wò ó ṣó ṣe é tajà ṣé ń tẹ́gbẹ́ yín lè padà wá báràlú pé ká tún tẹ̀ ẹ́ wájú òun náà ni pápá ìṣàkóso ẹ̀yin náà ṣì mọ̀ ń pa ìṣàkóso nípínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ni èyí ẹ kù fún àwọn aráàlú láti ṣe ìdájọ́. ẹ̀yin gẹ́gẹ́ bí aráàlú ńkọ́ èmi gẹ́gẹ́ fúnra mi ẹ yọra yín kò ló ṣètò. síbẹ̀ torí pé àtùpà ló máa ń ríran kò lè rídìí ààrẹ tó ṣe kí mi sọ nǹkan tí mo ń sọ sí kí n máa fi pọ́n bóyá ẹnu mi dùn bóyá mo fi ń pọ́n ẹgbẹ́ mi lé bóyá mo fi ń pọ́n bí tí mo wà sí bóyá ìhà tó kọ sí mi mo fi ń sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn aráàlú àwọn ni wọ́n sọ tó ju wọn rí àwọn ni wọ́n mọ̀ bóyá ó ṣe é tajà bí ó ṣe é tajà. ní báyìí ó túmọ̀ sí pé bí gbogbo ẹ̀ bá ń lọ báyìí ó ṣeé ṣe kẹ́ ẹ má fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gómìnà pàápàá nínú ètò ìdìbò ọdún 2023. nǹkan tó burú jù bẹ́ẹ̀ torí pé tó fẹ́ ṣẹlẹ̀ lénìí lọ́la kò sẹ́dá tó mọ̀ èyí la rí báyìí èyí tí mò ń sọ̀rọ̀ la rí àmọ́ tó ṣẹlẹ̀ lọ́la. láti parí gbogbo gúngùn dúnkù tí ń bẹ láàrin yín báyìí kí ni tẹ́ ẹ fẹ́ kí ni tẹ́ ẹ lè jẹ́ bí àmọ̀ràn yín sí gómìnà sáwọn aláṣẹ ẹgbẹ́ yín sáwọn aráàlú. èmi ò ní àmọ̀ràn kankan torí pé mo ti sọ gbogbo tí mo fẹ́ sọ mo dẹ̀ ti ṣàlàyé mo ti jẹ́ kó kálukú mọ̀ òkè ti gbọ́ ìsàlẹ̀ ti gbọ́ àti bóun náà sọ̀rọ̀ aláṣẹlú ti ṣàgbó pé kí ló sì ń bí AZEEM GBOLARUMI. inú fẹ́ bí inú òṣèlú ètò àṣẹ lọ́wọ́ yìí tó gbọ́dọ̀ bínú kankan mọ́ torí pé òṣèlú tí ó wà ní pé mo ti sọ lẹ́ẹ̀kan pé àjọṣepọ̀ àjà àparí ẹ̀ àjà àparí ẹ̀ bá a parí mi lè nìyẹn òní káwá tó já lọ́la. òṣèlú dẹ̀ ni ìfẹ́ ni
tó kálukú bá ní ni interest ni. So òṣèlú dẹ̀ ni ó yàtọ̀ sí ìjọba. Ṣùgbọ́n èmi ò sí nínú ipò láti lè sọ pé ntàràlù ń fẹ́ ni ntó dùn màràlù lù ni ntí wọn kì í ṣe kán ṣe ni. ká tó mọ̀ lọ lórí ọ̀rọ̀ ètò ààbò tó di bá mi nílẹ̀ yìí tẹ́yìn olóṣèlú ṣe ń gbáradì ọdún 2023 ẹ̀rù ń baráàlú pé ṣé ètò ìdìbò yìí ó sì wáyé bí pàápàá àti ìdìbò ní ètò ààbò mẹ́hẹ̀ yìí tó bá wá dásìkò òbò ó ní wọ́n ń yẹgi mọ́ lẹ́ní wọ́n ń lagi mọ́ àwọn èèyàn yín lórí yìí ṣé kìí ṣerú ẹ̀ náà ni ó tún ṣẹlẹ̀ lásìkò òbò. gbogbo nǹkan nígbà tí àwọn tí ẹgbẹ́ tẹ̀ bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìn àjò kan tàbí tí ẹ bá ṣe bímọ tẹ bẹ̀rẹ̀ sí tọ̀ yóò mọ̀ ṣe àwọn kan tó bá rí tẹ́yìn náà ṣe tó bá wá wò tẹ bá wá bá wípé tó ṣe ò dáa tẹ tó bá lẹ́ẹ̀kejì pé tó ṣe ò dáa nígbà tó bá di ẹ̀kẹta tó wá tún fẹ́ lọ ṣe yóò wò pé wọ́n máa ti bá wọn wí ó dàbí pé nígbà tó ń ṣe ra wọn gbà ń lọ́wọ́ yóò máa wá fẹ́ súnmọ́ á wá máa wò yàn pé ṣé kàn tó ní gbà ń lọ́wọ́ tí ẹ bá tó wá sọ pé kú òun bẹ́ẹ̀ yóò kú òun bẹ́ẹ̀ èyí tá à ń ṣe lọ́wọ́ yìí gbogbo ẹ̀kọ́ là tún kọ́ ń bẹ̀ ojoojúmọ́ là ń kẹ́kọ̀ọ́ sí bá a ṣe ń jí là ń kẹ́kọ̀ọ́ sí làwọn olóṣèlú náà ń kẹ́kọ̀ọ́ sí làráàlú náà ń kẹ́kọ̀ọ́ sí so gbogbo eléyìí ọlọ́run ọba ló ní gbogbo nǹkan àdúrà wa ni pé kọ́lọ́run ọba kó bá wa sọ ìlú ìdẹ̀rọ̀ kó bá wa sọ orílẹ̀-èdè nàìjíríà dẹ̀rọ̀ kọ́lọ́run ọba kó jẹ́ ká lè ní ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́run ọba kó ṣe ìfọ̀kànbalẹ̀ fún gbogbo wa nílùú. kí ni àmọ̀ràn yín fún àwọn aráalé. ìmọ̀ràn wa náà ni pé kí aráàlú kí wọ́n bá wa fọwọ́sowọ́pọ̀ kí wọ́n ti rí fúnra wọn pé ẹgbẹ́ APC kò síbi kankan tó ń lọ mọ́ PDP yìí lẹ́yìn ìgbà tán bá tó dìbò tí Atiku bá tó wọlé tán tó tún bá fi àdúrà ràn lọ́wọ́ pé kọ́lọ́ọ̀gbà kó jẹ́ kí ààbò gbogbo tí yóò fi ní ọkàn balẹ̀ tí yóò dùn mọ́ra àná nínú kọ́lọ́ọ̀ jẹ́ kó ṣe. ẹ ṣe púpọ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ amòfin AZEEM GBOLARUMI tọ́tùgbà kan rí jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n tún jẹ́ ọ̀kan lára àwọn àgbà ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀yọ́ kan náà bákan náà ni ó tún jẹ́ ọ̀kan lára àwọn olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́ mo lérò pé bàbá tún kàn sí ní ọjọ́ mi ẹ̀ jẹ́ wa. Kò jẹ́bi tí a rí wọn ní òwúrọ̀ tòní títí ìgbà míì tí a ó tún láǹfààní láti pàdé. Peter Ọlásùpọ̀ Captain P2 òun lórúkọ tèmi.